lórúkọ ilé-iṣẹ́ wa Nua Media, a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹbí, ará àti àwọn alábàáṣepọ̀ wa fún àwọn ànáwọ́sí yín gbogbo tí à ń gbádùn lọ́fẹ̀ẹ́ láìsan owó àti fún gbogbo àmọ̀ràn yín àti dídásí tẹ̀ ń dá sí àwọn ètò wa. A gbàdúrà wípé lọ́lá Elédùmarè ohun gbogbo tí ẹ bá ń ṣe a máa ṣe déédé, ìbáṣepọ̀ wa kò ní bàjẹ́, ayọ̀ la máa rí. A dẹ̀ fi àsìkò yìí rọ̀ yín wípé kí ẹ túbọ̀ máa tẹ̀lé wa, kẹ́ máa bá wa ká lọ lórí àwọn ìtàkùn wa gbogbo lórí ayélujára èyí tí ẹ̀ ń wò lórí ẹ̀rọ móhùnmáwòrán yín. A rọ̀ yín wípé ní gbogbo ìgbà tí ẹ bá ní wá pè ẹ ṣáà máa kàn sí wa. Àwọn iṣẹ́ wa gbogbo tí à ń ṣe òun náà ni àkójọpọ̀ sí ojú móhùnmáwòrán yín. Ohun gbogbo tí ẹ bá fẹ́ ká bá yín dá sí ẹ ṣáà jẹ́ ká mọ̀, a wà fún yín ní dìgbí. Èmi náà sì ni tiyín ní tòótọ́, àròdú, ìkan nínú àwọn aṣojú iléeṣẹ́ Nua Media. Ẹ máa bá wa ká lọ ní gbogbo ìgbà, àjọṣepọ̀ wa kò ní bàjẹ́. Nua Media.